A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Àjọ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti pe ẹ̀sùn tako ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio àti àwọn gómìnà àná tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá lórí bí wọ́n ṣe ń gba owó oṣù àti owó ìfẹ̀yìntì papọ̀ gẹ́gẹ́ bí sínétọ̀. Èyí wáyé nínú àtẹ̀jáde igbákejì adarí àjọ SERAP Kọ́láwọlé Olúwadáre tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ọjọ́ Àìkú. Lára àwọn tí wọ́n pe ẹ̀sùn takò láti rí Sínátọ̀ Abdulazeez Yari, Aminu Tambuwa, Adamu Aliero, Adams Oshiomhole, Ibrahim Gaidam, Seriake Dickson, Ibrahim Dankwambo, Aliyu Wamako, Gbénga Daniel àti Mínísítà fún Iṣẹ́ Dave Umahi. Nínú ìpẹ̀jọ́ tí ó wáyé ní ọjọ́ Ẹtì ní Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ni SERAP ti ń rọ ilé-ẹjọ́ kí wọ́n ṣe ìdádúró gbígba owó oṣù àti owó ìfẹ̀yìntì Akpabio àti àwọn mẹ́sàn-án wọ̀nyí títí kan Umahi, kí wọ́n sì dá èyí tí wọ́n ti gbà padà sí àpò tí ó bá yẹ. Àjọ yìí kérora wípé kò bójúmu kí àwọn wọ̀nyí máa ṣètọ́jú ara wọn nìkan nígbà tí 137 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń làkàkà nínú òṣì òun ìṣẹ́. Pabambarì rẹ̀ ni èyí tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. SERAP fi kún un wípé gbígba owó ìfẹ̀yìntì gẹ́gẹ́ bí gómìnà àná àti gbígba owó oṣù bí wọ́n ṣe ń sìnlú tàpá sí òfin ilẹ̀ Nàìjíríà àti ìgbàgbọ́ àwọn ará ìlú. Wọ́n ní kí Akpabio àti àwọn mẹ́sàn-án yìí pẹ̀lú Umahi sọ oye owó tí wọ́n ti gbà. Wọ́n ní òfin Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àtúnṣe rẹ̀ ní ọdún 1999 kò fi ààyè gba gómìnà àná láti máa gba owó lọ́nà méjì nítorí èyí ní ipa tí ó pọ̀ lára ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti gba òmìnira kúrò ní ọwọ́ àwọn aláṣẹ ilẹ̀ olómìnira Benin. Lánàá ọjọ́ Àìkú ni Sunday sọ wípé òun ti di ẹni òmìnira lábẹ́ òfin láti kúrò ní ìlú Kútọnù lọ sí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mìíràn nítorí òun ti yanjú gbogbo ṣùgbọ́n tí ó rọ̀ mọ́ ìyọ̀ǹda rẹ̀, òun sì ti ṣetán àti padà sí ilẹ̀ abínibí Nàìjíríà láìpẹ́ láì jìnnà. Adéyẹmọ ni ó gba òmìnira lẹ́yìn ọdún méjì lórí ìgbẹ́jọ́ ní àkàtà ìjọba Benin. Ìròyìn jábọ̀ wípé Ìgbòho jálé agbọ́n nígbà tí ó ṣe ìkéde ìjàǹgbara àti ìjọba ilẹ̀ Yorùbá ní oṣù kẹta ọdún 2021. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìtanijí àti lé àwọn Fúlàní darandaran àti ajínigbé kúrò ní àwọn ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn kí ó tó wá bẹ̀rẹ̀ sí ké sí àwọn ará ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbé ní ẹkùn àríwá àti ìlà oòrùn kí wọ́n padà sílé. Ṣùgbọ́n ọdún 2021 ni ó sá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) ṣe ìkọlù sí ilé rẹ̀ ní ìlú Ìbàdàn. Ìkọlù yìí yọrí sí ikú ó kéré tán ẹnìkan tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ ohun ìní rẹ̀ jẹ́. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní àwọn rí ìbọn ráífù AK-47 méje, 5,000 ohun ìjà olóró, oògùn ìbílẹ̀ àti àwọn ohun ìjà mìíràn kó ní ilé rẹ̀. Lẹ́yìn èyí ni ọwọ́ tó ní pápákọ̀ òfurufú Cardinal Bernardin ní Kútọnù níbi ìgbìyànjú rẹ̀ àti na pápá bora lọ sí orílẹ̀-èdè Jámánì. Gbogbo ìgbìyànjú ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari láti dá a padà sórílẹ̀-èdè Nàìjíríà ló já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti fi ọwọ́ ṣìkún òfin mú bàbá kan ẹni 67 ọdún 67 years Chukwuemeka Clement ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá látàrí wípé ó gbé 100 ìdì oògùn olóró kokéènì mì. Chukwuemeka ní òun dábàá òwò yìí láti lè rí owó fẹ́ ìyàwó tuntun kí òun sì bẹ̀rẹ̀ ìgbésí ayé lákọ̀tun lẹ́yìn tí òun ti ṣòfò 30 ọdún ní orílẹ̀-èdè Brazil, Ethiopia àti Thailand.
Àjọ NDLEA ní ọwọ́ tó Chukwuemeka ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 3 oṣù kẹwàá lójúnà àti ṣe àyẹ̀wò ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ethiopia láti Addis Ababa, níbi tí wọ́n ti gbé e lọ fún àyẹ̀wò fínífíní kí wọ́n tó ṣe àwárí ọ̀pọ̀lọpọ̀ ìdí kokéènì nínú agbẹ̀dú rẹ̀. Nínú ìgbọ̀nsẹ̀ 4 ni ó ti ya 100 ìdí kokéènì tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ wọ ìwọ̀n 2.195 kg. Lọ́jọ́ kan náà yìí ni àjọ NDLEA ikọ̀ ti pápákọ̀ òfurufú Mallam Aminu Kano Makia ní ìpínlẹ̀ Kano rẹ́bùrú obìnrin kan ẹni ọdún 55 45 years, Bilikisu Muhammad Bello, níbi ìgbìyànjú àti wọ ọkọ̀ òfurufú iléeṣẹ́ Saudi lọ sí Saudi Arabia. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti jẹ́wọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìdí kokéènì tí wọ́n kó fún un láti gbé mì kí ó tó gbéra ni ó tọ́jú sí ilé tí ó wà ní agbègbè Farawa ní ìpínlẹ̀ Kano. Nígbà tí ó darí ikọ̀ òṣìṣẹ́ NDLEA lọ sí ilé yìí ni wọ́n ṣe alábàápàdé ìdí 52 kokéènì tí àpapọ̀ ìwọ̀n rẹ̀ jẹ́ 767 grams. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Awuyewuye lórí sàbùkè ààrẹ Bọ́lá Tinubu láti fásitì Chicago tẹ̀síwájú lánàá bí igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar ṣe fi ẹ̀sùn kan ààrẹ Tinubu wípé ó dojú ọ̀rọ̀ tí ifásitì Chicago ṣe àgbékalẹ̀ rẹ̀ rú. Atiku ní Tinubu mọ̀ọ́mọ̀ dojú ọ̀rọ̀ rú láti lè ṣì ará ìlú lọ́nà lórí ọ̀rọ̀ ọ̀hún. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Atiku Paul Ibe gbé jáde, ni olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ìdìbò ọdún yìí ti sọ wípé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ kan ti jáde láti wá ṣì àwọn ará ìlú lọ́kàn lórí àròyé ifásitì Chicago pẹ̀lú bí àwọn iléeṣẹ́ ìròyìn kan ṣe ń bá wọn gbè é lẹ́sẹ̀. Ó ní ó ṣeni láàánú wípé ààrẹ Tinubu dọ́gbọ́n sí ìwé ẹ̀rí tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àjọ elétò ìdìbò INEC tí ó tún búra sí láti fi gbé ìwé ẹ̀rí rẹ̀ lẹ́sẹ̀. Atiku sọ̀rọ̀ lórí bí ọ̀gá àgbà ifásitì Chicago Caleb Westberg ṣe sọ gbangba wípé àwọn kò ní ojúlówó ìwé ẹ̀rí tí àwọn yọ̀ǹda fún ààrẹ Tinubu ní ọdún 1979. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Atiku, ó ní ẹnikẹ́ni tí ó bá fi ara balẹ̀ ka ọ̀rọ̀ ifásitì Chicago yóò rí dájú wípé ìwé ẹ̀rí Tinubu kún fún àgbélẹ̀rọ. Nígbà tí ó ń fèsì lórí ọ̀rọ̀ Atiku sí àlàyé sàbùkè Tinubu, Mínísítà fún ìgbòkègbodò afẹ́fẹ́ àti ìdàgbàsókè ojúnà afẹ́fẹ́ Festus Keyamo ní ilé-ẹjọ́ tó ga jùlọ kò ní sọ wípé Tinubu jẹ̀bi ẹ̀sùn àdàmọ̀dì ìwé ẹ̀rí àyàfi bí ẹni tí ó yọ̀ǹda ìwé ẹ̀rí fún Tinubu bá sọ wípé òun ni òun ṣe ẹ̀dà ìwé ẹ̀rí mìíràn fún Tinubu, àìjẹ́ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀. Nínú àtẹ̀ránṣẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Keyamo ti tẹnumọ́ wípé ẹnikẹ́ni kò lè ṣe ẹ̀sùn àdàmọ̀dì ìwé ẹ̀rí tàbí fìdí màgòmágó ìwé ẹ̀rí múlẹ̀ yàtọ̀ sí bí àwọn tí ó ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀rí ọ̀hún bá ṣẹ̀ nìkan. Ó ní òun ti wà nínú iṣẹ́ agbẹjọ́rò lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí ó ga jùlọ fún ó lé ní 30 ọdún. Ènìyàn lásán kò lè dá ṣe ẹ̀sùn lórí màgòmágó ìwé ẹ̀rí àyàfi bí àwọn tí ó yọ̀ǹda ìwé ẹ̀rí ọ̀hún bá takò ó nìkan ní ìlànà òfin. Keyamo ní níwọ̀nba ìgbà tí ifásitì Chicago ti sọ gbangba wípé àwọn kò yọ̀ǹda ìwé ẹ̀rí méjì fún ààrẹ Tinubu, ariwo lásán ni aláfisùn ń pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Bàbá ọlọ́mọ mẹ́ta kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Davis ti ké sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, iléeṣẹ́ ẹ̀ka ìdájọ́ àti àjọ agbẹjọ́rò láti bá a dá sí ẹjọ́ ẹ̀sùn lórí ẹni tí ó jábálé ọmọbìnrin rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọ̀ṣúnyọmí ní ìpínlẹ̀ Èkó. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, Davis ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 11 oṣù keje bí afẹ̀sùnkàn yìí ṣe já wọ ilé nígbà tí òun àti ìyàwó rẹ̀ rìnrìn àjò tí ó sì ṣiṣẹ́ láabi yìí. Wọ́n padà dé láti bá ọmọbìnrin ní ilẹ̀ tí wọ́n fi aṣọ dí ẹnu rẹ̀ níhòòhò. Nínú àlàyé ni ọmọ ti sọ bí afẹ̀sùnkàn ṣe jálẹ̀kùn ilé ìdáná wọlé tí ó gbá orí rẹ̀ mọ́ ògiri
lẹ́yìn tí ara rẹ̀ balẹ̀ tán ni ó ṣe àpèjúwe ọkùnrin ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó ga tí kò sanra tí ó pupa fẹ́ẹ́rẹ́fẹ́ pẹ̀lú àpá ní ọwọ́ rẹ̀ àti rorẹ́ ní ojú rẹ̀. Wọ́n gbé ọmọdébìnrin yìí lọ sí ilé ìwòsàn ìjọba ní Igando fún ìtọ́jú tó péye. Yàtọ̀ sí ìfipábánilò, wọ́n ṣe àwátì owó tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́sàn-án náírà (180,000 naira) nínú ilé. Bàbá yìí ní òun lọ fi ẹjọ́ sun iléeṣẹ́ ọlọ́pàá Ìṣẹ́rí pẹ̀lú àlàyé àpèjúwe tí ọmọ yìí ṣe ní ọwọ́ fi tó afẹ̀sùnkàn ní ibi iṣẹ́ rẹ̀ ní ọjọ́ 18 oṣù keje. Davis fi kún un wípé wọ́n fi ẹjọ́ náà ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní pàǹtí bí wọ́n ṣe jọ̀wọ́ ẹ̀sùn ọ̀hún fún Fẹ́mi láti ẹ̀ka ọ́fíìsì ìṣèwádìí pẹ̀lú gbogbo ẹ̀rí tí wọ́n rí ṣàjọ. Lẹ́yìn tí wọ́n san ẹgbẹ̀rún 25 fún àpèjúwe ọmọ ìka ọwọ́ àti tẹsẹ̀ (fingerprints and footprints) afẹ̀sùnkàn tí wọ́n sì ṣe àkọọ́lẹ̀ ẹ̀sùn yìí pẹ̀lú ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ṣùpọ̀ Kazeem, ní ọlọ́pàá abánirojọ́ RPO sọ fún Davis kí ó gba ọkọ̀ tí yóò gbé wọn dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lẹ́yìn tí Davis san ẹgbẹ̀rún 15 lórí ọkọ̀ tí wọ́n fẹ́, àwọn ọlọ́pàá yìí kọ̀ láti yọjú. Kàkà bẹ́ẹ̀, wọ́n lọ sí ibi iṣẹ́ afẹ̀sùnkàn, wọ́n sì lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ darí sí ilé Davis. Lẹ́yìn oṣù 3 ni kò gbúròó wọn mọ́. Nígbà tí ó di ọjọ́ 18 oṣù kẹsàn-án ni ó lọ pẹ̀lú agbẹjọ́rò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Davis, ó ní bí Kazeem ṣe fojú gánní òun ni ó lé òun bí ajá, èyí ló mú un lọ fi ẹjọ́ sun DCP ní pàǹtí. DCP mú agbẹjọ́rò wọ ọ́fíìsì rẹ̀. Nígbà tí agbẹjọ́rò padà dé ni ó sọ fún Davis wípé Kazeem ti yọ̀ǹda afẹ̀sùnkàn. Ó ní ó sọ wípé ìwádìí ṣe àfihàn wípé wọ́n parọ́ tako afẹ̀sùnkàn, ẹnikẹ́ni kò fi ọwọ́ kan ọmọ rẹ̀. Ìdí nìyí tí ó fi ń pe kọmíṣánná ọlọ́pàá, ẹ̀ka ìdájọ́ àti àjọ agbẹjọ́rò kí wọ́n bá òun dá sí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí kí ọmọ rẹ̀ bá lè gba ìdájọ́ òtítọ́. Nígbà tí ó ń fèsì, akọ̀wé àgbà Lagos State Domestic and Sexual Violence Agency, ìyáàfin Títílọlá Bímbọ́ Adéníyì sọ fún akọ̀ròyìn wípé kí ẹbí yìí lọ fi ẹ̀sùn yìí tó àjọ yìí létí àti Gender Desk ti iléeṣẹ́ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.